ẹ understand mi o. àgbóyè wà. tó ti yé ajílẹ̀ yẹn wá ń kọjá lọ nílé wa àwọn ń kọjá lọ ní ilé wa wá ní ìyá ẹ gẹrẹ ẹ sì jẹ ìbùwáwò kẹ bá wa ṣe iṣẹ́ gbàdá pè mí èmi ìfẹ́ yọjú location tó ń bá pè mí o wọ́n bá ní ó dáa kò burú àpè yín a fẹ́ ṣe 13 a sì ṣe asábẹ́ ní agbọ́n a sì lè kéwù àdínì sẹ́ǹgbọ́n mi ìdí ẹ̀ ló jẹ́ ń lọ oṣù mẹ́ta la fi jó nílé kéwù àdínì oṣù mẹ́ta la fi ṣe àbẹ̀ ní agbọ́n ọlọ́run sì yìn wá ń bẹ àdúpẹ́ lọ́dọ̀ náà bí yìí ṣe jẹ́ nù. màmá bẹ́ẹ̀ bá tó ní. Jimoh Aliu nǹkan náà ìrìn àjò ẹ̀yìn àti ẹ̀ náà nǹkan. ẹ ṣe ọmọ ọkọ mi kan wà ó ti yé ó ti ṣaláìsí ní sàn pé lókun àwo ó fẹ́ ṣiṣẹ́ ilé Jimoh Aliu òun la lọ lò ṣé wá rí tó jẹ́ kí sọ̀rẹ́ òṣàbùnmi ni pé Jimoh Aliu lòun fẹ́ fẹ́ mi sẹ́ni mọ̀ bí Jimoh Aliu yín àlè èmi ò sì fẹ́ kọ́kọ́ mi lẹ̀ ó sọ pé ní tó jẹ́ ń fa òṣàbùnmi mọ́ra gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi nìyẹn àwọn náà bá níṣẹ́ wọ́n máa ń pè mí ibẹ̀ láti ṣe ẹkún ẹ̀yin àti ọkọ yín